òun pẹ̀lú ọmọ ẹ̀ ni wọ́n jọ ní ìgbìmọ̀ yẹn. ìyẹn Yasindara. Ìyá Sindara. ọmọ Ìyálájé. ọmọ Ìyálájé. ọkọ ẹ̀ fúùlù yìí tó ń sọ pé yẹ pé kíní kò sí nǹkan tí ó mọ̀ pé yẹ pé. ọkọ ẹ̀ ń pè yín ní fúùlù nígbà tá a ṣe fídíò alákọ̀ọ́kọ́ ọkọ Yasindara yẹn alàgbà Michael Bayo Olúṣẹ̀san ó tẹ àtẹ̀jíṣẹ́ kan sábẹ́ comment section. yá alàgbà Àpájé lórí ọ̀rọ̀ tí awuyewuye tó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti Ìyálájé tí ó ń jà rìn tá à ń gbìyànjú àti wá èèyàn ojú sí ẹ gbọ́ àwọn èèyàn ń sọ̀rọ̀ lóríṣiríṣi wọ́n pé àbí kankan ń bẹ láàrin ẹ̀yin àti arábìnrin tí ó ń jẹ́ Ìlọ̀rí Àbẹ̀gbọ́ Ìyálájé tí ó ń ṣe fàyàwọ́ tí ọ̀rọ̀ owó àbí kankan tó dà yín pọ̀ ṣé kankan ń bẹ láàrin náà báwo lẹ ṣe mọ̀ ìyá gangan. mi ò mọ níbi kankan ju ọ̀dọ̀ ọmọ ẹ̀ lọ. ọmọ ẹ̀ wo nìyẹn. ọmọ ẹ̀ Ìyá Sindara. ok. èmi pẹ̀lú ọkọ ọmọ ẹ̀ lájọ kọ́lé gbéra wa. mo máa ń wá síbẹ̀ yẹn lóòótọ́ bọ̀ mi ò lẹ́yìn pé yẹ pé bóyá wọ́n fẹ́ mú nǹkan nu lé mi kí wọ́n mú wọn jáde. lẹ́yìn ìgbà tí mo kúrò ń bẹ̀ tán ó kàn díjọ́ yẹn. lẹ́yìn tẹ kúrò nílé yẹn tán. tí mo kúrò nílé yẹn tán. lẹ́yìn tẹ ta ilé. tí mo ta ilé yẹn. ok. ó kàn díjọ́ yẹn mo ṣe nọ́mbà yẹn mi ò kún ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ tẹ́lẹ̀. ẹjọ́ ta ló ń pè mí o. ó bá ní Ìyálájé òní Ìyálájé wo ní òní Ìyá Sindara. Ìyá Sindara ẹ kú ọjọ́ mẹ́ta o báwo ni nǹkan ìwé náà bó ni mo wà ń sìn ó dẹ̀ júwèé ibi tí mo wà fún pé bára ni mo wà lọ́nà Abẹ́òkúta bíúrì ó ní ò lè ṣe kó má kọjá ń bẹ̀ máa ní òkè ó dẹ̀ ṣe wá sí ọ̀dọ̀ mi jẹ́ ẹni yẹn. ó wá sọ́dọ̀ yín ní bára yẹn. ní bára yẹn. ṣé ìjọ náà ṣe ọjọ́ sọ̀tẹ̀ pọ̀ tẹ́lẹ̀ pé kó wá sọ́ bá yín bẹ̀ ni. rárá o òun pẹ̀lú ọmọ ẹ̀ ni wọ́n jọ ní ìgbìmọ̀ yẹn. ìyẹn Yasindara yẹn. Ìyá Sindara. ok mo ń gbọ́. ìgbìmọ̀ yẹn ó ṣàṣewá sọ́dọ̀ mi jẹ́ ẹni yẹn because ìyẹn mọ gbogbo nǹkan tí mò ń pass through. ìyẹn Yasindara. Ìyá Sindara. ọmọ Ìyálájé. ọmọ Ìyálájé. so ó ṣàṣe ṣàlàyé fún ìyá ẹ̀ tí ìyá ẹ̀ wá nìyẹn gbà tí ìyá ẹ̀ dẹ̀ dé bàtà kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ mi kálàyé mo ṣe fún un gẹ́gẹ́ bí ọmọ ẹ̀ ṣe ṣàlàyé fún wọn ní òun ti gbọ́ gbogbo ẹ̀ wà ní ọ̀kẹ́ wà ní kò sí nǹkan méjì tí a máa ṣe é sí ní akẹ́wà ní nǹkan tí mo ní katapila kan so tó kù sí mi lọ́wọ́. tí ẹ fi owó ilé tẹ́ ẹ tà tẹ́ ẹ fi rà. owó ilé tí mo tà tí mo fi rà mo ló wà nílẹ̀ mo ní kò dẹ̀ ṣiṣẹ́. wọ́n ní ká tà á pé tó mo bá dẹ̀ ta pé wọ́n á yá mi lówó kún láti lọ́ọ́ fi ra katapila mi pé katapila mi gan tiẹ̀ ti wà lọ́wọ́ òun tó jẹ́ pé yes pé man friend nǹkan tà fún un ló fẹ́ fún un. bọ ẹ má bínú o Ìyálájé ń sọ̀rọ̀ ìgbà tó ń wá sí ọ́fíìsì wa wọ́n ń sọ pé katapila yẹn pé àwọn rà lọ́wọ́ ẹnìkan ní Ẹ̀pẹ́ ṣé ẹ mọ ẹni yẹn. mi ò mọ̀. bọ̀ wọ́n ní Ẹ̀pẹ́ làwọn ra katapila yẹn sí. wọ́n ní bàbá yẹn wọ́n ní wọ́n ṣe katapila wọ́n dẹ̀ ń ta katapila lẹ́pẹ́ kínní kan ṣùgbọ́n ẹ má dàkọ ẹni yẹn ẹ bá sọ̀rọ̀ yìí lọ. ó dẹ̀ kálá yóò ṣe fún mi báyìí pé yẹ́sì pé kínní so bí ó ṣe ti pa àwọn wá báyà káàkiri ni àwọn tí ẹ̀ ló kọ́ ń báyà wá ọmọ ẹ̀ ń pè mí pé báwo la ṣe rìn lórí kínní ẹ̀ mo ní àti rí báyà. ọmọ ta ló ń pè yín. Ìyá Sindara. ok ọmọ Ìyálájé. ọmọ Ìyálájé pé báwo ni àmì àti rí báyà o títí Ọlọ́run ṣe wá ṣe wọ́n bá mú báyà wá láti Ìbàdàn báyà yẹn bá ó dẹ̀ a negotiate a agree báyà yẹn fẹ́ sanwó fún mi mo ní rárá mo ní kí wọ́n san sí àkáǹtì ẹ̀ nígbà tí ó sì owó tèmi tí mo fi kalẹ̀ gan ó kéré ju tiẹ̀ lọ kó dẹ̀ tètè kówó yẹn kalẹ̀ kí a lè lọ gbé katapila àtijọ́ tá a ti sanwó bí wàhálà ṣe dé nìyẹn o. àwọn èèyàn ń blame yín gan wípé ẹ tẹ́ ẹ mọ̀ rí ẹ ṣe máa kówó fún ẹni yẹn ẹ ṣe máa ní consent lówó sí ṣẹ́yìn ò láka nọ́mbà ni àbí nǹkan kan wà láàrin yín tí ẹ ò sọ fún wa. kò sí nǹkan kan láàrin mi. ó dá yín lójú. kò sí nǹkan kan láàrin mi pẹ̀lú ẹ̀ kò sí nǹkan tí wọ́n lè gbé kalẹ̀ tí mi ò lè fi búra. kò sí pé ẹ ń pàdé níbì kan. ara o kò sí nǹkan kan láàrin mi pẹ̀lú ẹ̀. even ó fi gbowó yẹn gan tán ó gbowó yẹn gan tán kí n tó mọ̀ pé yes pé nǹkan ti bà mí lára. bẹ́ẹ̀ ni. ẹ ti sanwó fún wọn tán. mo ti sanwó fún tán kí n tó mọ̀ pé nǹkan ti bà mí lára bá di pé kí n máa pè é
kí n máa pè é kó má gbé kọ́ọ̀lù ò ń bọ̀ lọ́la ò ń bọ̀ lọ́túnla. ìyá Ṣìndára tó wá fún ìyá ẹ̀ ní nọ́mbà yín pé kó pè yín kí ló ń wá ń sọ nígbà tí gbogbo wàhálà yìí wá ṣẹlẹ̀. tí mo bá ti pè é ìgbà tí mo bá pè ìyá Ṣìndára ni ìyá Ṣìndára ṣe pè yẹ ni ìyá ṣẹ̀ṣẹ̀ pè mí. kì í ṣe pé ó máa dédé gbé kọ́ọ̀ mi àfi tí mo bá pe ìyá Ṣìndára tí ibẹ̀ gan mo ti mọ̀ pé yẹ pé wọ́n jọ mọ̀ ni. yẹn ìyá Ṣìndára ìyá alájẹ àti àtọmọ ìyá Ṣìndára yẹn àbí. ọkọ ẹ̀ fúùlù yìí tó ń sọ pé yẹ pé kinní kò sí nǹkan tí ó mọ̀ pé yẹ pé. ọkọ ẹ̀ ń pè yín ní fúùlù nígbà tá a ṣe fídíò alákọ̀ọ́kọ́ ọkọ ìyá Ṣìndára yẹn alàgbà Michael Báyọ̀ Olúṣẹ̀san ó tẹ àtẹ̀jíṣẹ́ kan sábẹ́ comment section wa tó ń sọ pé ẹ jẹ́ nǹkan tí alàgbà ń kọ tó ẹni bá ti rí ó ní I don't care about anything Paje is a big fool he don't inform me and my wife before going to business with my mother-in-law after 2 years ṣẹgbọ́ after 2 years yẹn ṣé ọdún méjì lọ̀rọ̀ ti wà nílẹ̀ ni. kò tí tó bá di June tá a fẹ́ wẹ̀ ló máa pọ́dún kan. but wọ́n wá sọ pé after 2 years things have changed between two of them. Paje know her through us. How can Paje make a business with my mother-in-law without informing us? I only go on my own. I don't have business with anyone. And I know who my wife is, and my wife knows me. And after Paje told me, I asked him, why don't you ask us before doing a business with my mother-in-law? Kìnní kan bla 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 bla. Wípé kí ló tí ẹ sọ fún àwọn kẹtọrú bẹ̀rẹ̀ sí lọ ṣe business pẹ̀lú ìyá alájẹ onífàyàwọ́. Kò gbọ́dọ̀ sọ pé alàgbà arábìnrin àbẹ̀gbọ́ Ìlọrí. àbẹ̀gbọ́ Ìlọrí kò gbọ́dọ̀ sọ pé òun ò mọ nǹkan kan. Ìyẹn Michael Báyọ̀ yìí. Okay. Because ìyàwó ẹ̀ tapatẹsẹ̀ ká tó bẹ̀rẹ̀ rárá kí n tó kówó kalẹ̀ rárá níyàwó ẹ̀ àtòǹgọ̀ fúnra ẹ̀ ti gbọ́. wọ́n ti mọ̀ ń pa gbọ́ ọ̀rọ̀ yìí. wọ́n ti mọ̀ gbogbo pa ọ̀rọ̀ yìí. ìyá alájẹ yẹn ń sìn yìí nígbà tí agbọ́ wa ń sẹ́ báyìí tó yín ń sẹ́ bàbá Ṣìndára òun sọ pé ẹ̀yin lẹ ṣe gbá sọ fáwọn kìnnì kankan ṣé ká nígbà pé àwọn náà fúnra wọn ò nígbàgbọ́ nínú ìyá alájẹ tó jẹ́ mọ́ dáyín lọ ṣé òun náà ò nígbàgbọ́ nínú ẹ̀ ni kó tó máa dáyín lẹ́bi pé kí ló tẹ̀ sọ fún wa ná kìnnì kankan. ṣé mọ̀ pé àwọn oníjìbìtì kò sí nǹkan tó máa ṣe kò sí nǹkan tó máa sọ ìyá alájẹ gan-an sì tẹ bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ kí ló fẹ́ sọ ìjọ tó débí kí ló sọ fún yín àwọn máa sanwó òun máa ṣe òun máa ṣe yìí. now lẹ́yìn ìgbà tá a post àwọn fídíò ẹ̀ tá a ṣe gbogbo ẹ̀ táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní comment lọ́tún lọ́sì ṣé wọn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ń blame yín pé nǹkan tẹ́ ẹ ṣe ó kú díẹ̀ káàtó. kí ọmọ Nàìjíríà foríjì mi wọn ní ọmọdé kì í mẹ́kọ̀ọ́ jẹ kó má ra lọ́wọ́. ẹ̀yin ò ń ṣọmọdé gbàgbàlagbà ni. kò sí ṣé ojú lásán náà ni mo fi kówó lẹ̀ ni. kọ́mọ Nàìjíríà ẹ ṣàánú mi ẹ gbà mí ẹ bá ń gbowó mi padà lọ́wọ́ ìyá alájẹ. àwọn ọmọ olókùn tó ń raṣọ sí mi lọ́rùn mi ò ní nǹkan kan mò ń rìn káàkiri ni kọ́lọ́ má yẹ ká ṣàdàrìn ká. ẹ ń rìn káàkiri ni. bẹ́ẹ̀ni ògì jẹnẹrétọ̀ tí mo fi ń ṣiṣẹ́ ó tún gbé agbẹ́ta ó ṣe gbogbo ẹ̀ tán kójú mi tó ká kí n tó là ṣé kí n tó múrin iṣẹ́ mi kí n tó lọ tà á ṣojú lásán ni irinṣẹ́ tí mo tó kù tó jẹ́ pé irinṣẹ́ mo fi kọ́lé mo fi ṣe everything tí mo ṣe ó dẹ̀ ní kí n gbé kí n wá lọ tà á mo tà á mo kówó ẹ̀ fún mi ò yọ tẹ́ǹkọ̀bọ̀ nú ẹ̀ kẹ́yìn ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi ẹ má bínú gbogbo nǹkan tẹ́ bá sọ mo gbà ọ̀bẹ gọ́mọ lọ́wọ́ sọ́nù ni ọ̀bẹ ti ṣiṣẹ́ ọwọ́ ẹ má bínú sí mi o. ẹ̀ẹ́dẹ̀ fẹ́ kò sí pé nǹkan pa yín pọ̀. kò sí nǹkan kan láàrin mi pẹ̀lú ẹ̀ láyé. láyé kò sí nǹkan kan láàrin mi pẹ̀lú ẹ̀. ó lọ dé dúró báyìí. ibi tọ́rọ̀ dé dúró wọn gbà mí káwọn ọmọ Nàìjíríà gbà mí kí ìjọba bá wa dá sí kí wọ́n gbowó mi fún mi lọ́wọ́ ìyálájé cause mi ò rí látijọ́ yẹn o wọ́n dẹ̀ ń lẹ̀mí mi káàkiri mo ń sùn káàkiri bí ajá ní í sìn o kì í ṣe ibi tí mo bá sùn lé ni mo máa sùn lọ́la kì í ṣe mo máa sùn lọ́túnla nítorí pé wọ́n ń trace mi káàkiri ni. so kọ́mọ Nàìjíríà gbà mí o. nígbà tí ìyálájé pè pé ká pàdé òun lórí bridge ńgbà yẹn lọ́hùn lórí interchange
níbo ló pé ẹ̀ ń lọ. ẹ ṣe ó lóun mú mi lọ sí di machine ẹni tó jẹ́ pé ó máa ń wá sọ́dọ̀ mi tó máa wá sí workshop mi báwọn èèyàn ṣe pè mí nìyẹn pé ṣóbìnrin ló fẹ́ lọ pàdé pé bẹ́ẹ̀ ó mọ̀ pé kì í ṣojú lásán ló fi gbowó lọ́wọ́ ẹ tí gbogbo àwọn dẹ̀ mọ̀ má dá lọ mo bá ní kọ́mọ mi tẹ̀lé mi ìgbà tí mo máa dé interchange mo ṣẹ̀ṣẹ̀ ń pè lórí fóònù because ibi tó jókòó sí ó disguise ni ó da jàlámí àborí ni tó gbogbo ojú pátápátá. ó fi nǹkan bojú. bẹ́ẹ̀ ni lórí bridge interchange yẹn. lórí bridge interchange mo bá pè é ló bá ṣe wá sí kíní ẹ lójú pé òun ní bá ní òkè ń bá cross títì lọ sí lọ́ba mo wá dúró bí mo ṣe wúwo níwájú báyìí mo wá dúró ọmọ mi tó ń bọ̀ ń wá ṣe ọ́ sí yẹn ṣé oníkẹ́yìn wá pàdé ẹ ni mo ní ṣé kọ́mọ mi má pàdé mi bí ni ọmọ mi ni mo ké sí. ibi tíṣẹ́ ti já nìyẹn. ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn. bàbá ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n ìgbésẹ̀ ní ti òfin àágbé a mọ̀ pé ìjọba nàìjíríà àwọn létí gbọ́rọ̀ gbáròyé ni wọ́n bá wa dá sí i kódà ọ̀rọ̀ yìí ibi tí ó bá a já sí tó bá déwájú ilé ẹjọ́ tí ilé ẹjọ́ bá sọ wípé tọ̀ ní tí arábìnrin ìlọ̀rí àbẹ̀gbọ́ àbíkíní ìyálájé tí wọ́n lọ ń ṣe iṣẹ́ fàyàwọ́ ṣe gbàṣàwò yìí tí wọ́n bá pé tọ̀ ní tó ṣe ó jàre okó mọ́ ọ lọlé ó tẹ́ wa lọ́rùn tí ilé ẹjọ́ bá sọ pé ní tó ṣe yìí ní tó dáa ni kó mọ́ ọ lọlé tọ̀ ó tẹ́ wa lọ́rùn a sì bùn bu ọmọ nàìjíríà a tún bù wọ́n gbọ́ níbo ni ìyálájé ń gbé gangan. mi ò mọlé ẹ̀ pàtó. ṣó ń gbé lárépo ni. kò gbé lárépo. kí ló kọ àdúgbò yẹn lárépo. Adélẹ́yẹ lárépo. kò gbé bẹ̀. kò gbé bẹ̀. ó kàn ń wá sọ́dọ̀ ọmọ ẹ̀ ń bẹ̀ ni. ó ń wá sọ́dọ̀ ọmọ ẹ̀ ń bẹ̀ ni. ṣùgbọ́n tẹ̀ ń sọ fáńsì ni pé ó ṣeé ṣe kí ìyá Ṣìndára mọ gbogbo tó tíyà ẹ̀ ń pa káàkiri. ó mọ gbogbo ẹ̀ pátápátá. wọ́n jọ ń ṣe ni. tí mo bá pè ìyá títí tí ò bá gbé kọ́ mi ó dìgbà tí mo bá pè láṣẹ wa náà ẹ gbé kọ́ bàbá náà nígbà tí mo pè títí tí ò dá. ẹ̀bẹ̀ gbọmọ nàìjíríà lẹ́ẹ̀kan sí pé kán jọ kán ṣàlùyẹ ẹ̀yin ọmọ nàìjíríà ṣàánú mi lọ́wọ́ mo ní ìlò ìrànlọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ mo ṣe wà kò sí kankan mọ́ kò sí irinṣẹ́ tí mo lè fi ṣiṣẹ́ mo ti gbójúlé pé ẹgbẹ́ tí mo bá ra caterpillar yìí máa bá káàkiri bóyá sọ fún mi àgbìgbà tá a ta gbogbo ẹ̀tàn tí mo kówó ẹ̀ fún tán. orúkọ ilé ẹ̀kọ́ sísà. Jimoh Ajayi Bukola alias Paje.